àná bẹ́ṣẹ́ ikú bẹ́ṣẹ́ àná bẹ́ṣẹ́ báwo jẹ́ ti kú ikú àpárí báwo jẹ́ tàná o àná gbọmọ kóbìnrin kan ní àkúnlẹ̀ wíjọ́ bí ó sì kọ́ ni àmọ́ṣáná lọ ẹ bá mi èrò tó ń rèlú Èkó kí ẹ bá mi. Kí ẹ bá mi gbé bàbá gẹ́gẹ́ o. Kò yé mi tó. Kò yé mi tó. Olúwa ló mèrò àlọ́. Kò yé mi tó. Kò yé mi tó. Olúwa ló mèrò àlọ́. Bàbá Túndé Damasio, Bàbá Jídé Damasio mi o. Ní kéèké ara o, owó bàbá dé ṣẹ́gun, bàbá bọ̀ láwọn bàbá mi, bàbá Fọlákù kalẹ̀, bàbá ń retí Olúwa o, bàbá Láyínká o bàbá mi, bàbá ní bàbá ń jẹ́ Damasio mi. Bàbá ní bàbá onígègé wúrà Èkó bàbá ní bàbá jẹ́ Damasio mi bàbá ní bàbá jẹ́ bàbá Jídé bàbá ní bàbá jẹ́ bẹ́ẹ̀ni kan bá ṣàkìtì tó bá forí sálẹ̀ bàbá ní bàbá jẹ́ bàbá Jídé mo mọ̀ kí ẹ tó bá ẹkún wá kọ́ pẹ̀lú jọ pé yó. Sáré wá kẹwàá kó kẹ́kẹ́ ṣe bá nítorí ká lè tà lágbà o. Ìtún ló ní ẹ̀tún bàbá ṣe o. Máa bèrè ló ní ẹ̀tún bàbá ṣe. Ìtún ló ní ẹ̀tún bàbá ṣe o. Máa bèrè ló ní ẹ̀tún bàbá ṣe. Mo màmá mọ́lẹ̀ fàdà o. Ìlú Èkó. Damasio mo tún mọ lẹ́ẹ̀mọ́dà o Ìkẹrẹ́kù nílé mọ́dà o. Damasio bàbá Jídé má ṣe bọ́bọ̀ jáwùrà bọ́mọdé tó bá fojú dé ṣù ànáwó àwọ̀ ẹ̀fọ́ ẹ̀dá. Bàbá o bàbá o bàbá là ó pé bàbá bàbá là ó pé bàbá Damasio bàbá bàbá o bàbá o bàbá là ó pé bàbá bàbá Jídé bàbá là ó pé bàbá Damasio bàbá. Ṣé kó bá jẹ́ ó wọ́n gbé lò síta yàrá bí àfàlù wọn yá. Wọ́n ṣe kó bá jẹ́ ó wọ́n gbé lò síta yàrá bí àfàlù wọn yá. Ìgèrè onígbẹ́ ojú gbàgúdẹ̀ onígbẹ́ tó
ló Lázaro. Yorùbá tennis club ẹ bá mi kí o Ayọ̀dèjì. Odò là ó fi gún yan, ọ̀pẹ là ó fi tẹ̀bà. Odò là ó fi gún yan, ọ̀pẹ là ó fi tẹ̀bà. Ojú là ó fi ṣọ́rí, imú là ó fi mí, ẹnu là ó fi sọ̀rọ̀, etí là ó fi gbọ́, ẹsẹ̀ là ó fi ìṣàtún lónìí òfin ro. Ayé ẹ̀ máa ń pa ẹ̀dánù jẹ́jẹ́ lékèlékè gbà òbí ń jà Thomas lékèlékè gbà Akọni lékèlékè gbà Adé orí òkè lékèlékè gbà bíkú ló lé ẹ̀bọ̀ wá àdàbàgbà lé àrùn ló lé ẹ̀bọ̀ wá ìyẹn lóge ẹ̀ àjọ ní lójú Akọni wa òbí ń jà ọmọ ara lódò Akọni má ti gòkè. Ọlọ́run ló ṣàránṣẹ́ ẹwà wà ránṣẹ́. Ọlọ́run ló ṣàránṣẹ́ Abíọ́dún lówó ń fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. Akọni lówó ń fi ṣẹ̀ṣẹ̀ rìn. Olówó ń fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. Ọ̀tá wa ń bínú ẹ̀ ní kọ̀rọ̀. Ọ̀tá wa ń bínú ẹ̀ ní kọ̀rọ̀. Ẹwà wà ránṣẹ́. Àṣọba Olúwa ló ṣàránṣẹ́ fọ́mọ kéèké. Ìwọ̀n bá rí kájọ máa jẹ. Ìwọ̀n bá rí kájọ máa mú. Ìwọ̀n bá rí kájọ máa gbé mi. Abíọ́dún Akọni mi ò lè tẹ́ ẹ bá mi ṣàdúrà fún. Akọni àti gòkè ẹ sábà ṣàdúrà fún. Ọmọ sì ti gòkè. Bàmí Bọ́lájí kò lè ṣàdúwẹ́. Ẹ kú kalẹ̀ Bàmí Bọ́lájí. Òkú kalẹ̀ ọmọ kú Ṣàgámì ó ẹ̀wọ̀n tímọ́tímọ́. Babájídé òkú Ṣàgá tiwa ni. Ẹ bá mi kí Bọ́lájí kó. Barrister Bọ́lájí Olúṣẹ́gun. Barrister Olúṣẹ́gun Peter. Barrister Olúṣẹ́gun Peter. Bí ó sòwò kò sògùn. Barrister Olúṣẹ́gun Peter. Barrister Olúṣẹ́gun Peter. Bí ó sòwò kò sògùn. Òun ni ó. Òun ni.
òun ni ó. Òun ni. Òun ni ó. Ọlọ́run mímí gàspà. Òun ló lóore. Ọlọ́run mímí gàspà. Òun ni ó. Ọlọ́run mímí gàspà. Ọlọ́run mímí gàspà. Òun ni ó. Mí gàspà. Ọ̀gọ̀ aládùn ni mí. Òun ni. Ọ̀gọ̀ aládùn ni mí. Ọ̀gọ̀ lábí sí mi. Òun ni. Ọ̀gọ̀ lábí sí mi gàspà. Ọ̀gọ̀ lábí sí gàspà. Àdùnná lábí sí mi gàspà. Òun ni. Ọkọ̀ àdùnní mi gàspà. Òun ni ṣìyàmánù. Òun ni ṣìyàmánù. Ọkọ̀ àdùnní lábí sí mi gàspà. Òun ni ṣìyàmánù. Ṣìyàmánù Yorùbá ni òun ni o. Ilẹ̀ ló wà. Ìgbàdàkùn màmá lóye láyé. Ọkọ lábí sí mi. Àdùnní adé tiwa o. Ó kú oríire. Ẹnjìnìà Ọláhùn mi o. Ẹnjìnìà Ọláhùn mímí gàspà. Ọkọ̀ àdùnní adé. Ọkọ̀ aládùn níwà ajáyé pẹ́. Gbogbo ẹgbẹ́ wọn ní kí ẹ o. Gbogbo ẹgbẹ́ pátá wà lẹ́yìn ẹ o. Gbogbo ladies wing pátápátá. Lọ́dọ̀ olórí ẹgbẹ́ Ọlábísí mi gàspà. Wọ́n mà ní kí ẹ o Ọláhùn mi. Wọ́n ní kí ẹ o Ọláhùn mi. A kú ọdún, a kú ìyèdún o. Ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún léyà. Ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé o Ọláhùn mi. Olórí ẹgbẹ́ ladies wings pátápátá ń kọ́. Ọlábísí Àdùnní o. Ọkọ olórí, aya olórí. Ẹ kú bíbí ire, ẹ kú oríire. Ọkọ̀ aládùn ní òǹlẹ̀ gàspà. A kú oríire bàbá mi. Bọ́láhùn mi ti ń ṣe òbí irú ẹ̀bà. Kò má ní sí wàhálà kan. Bọ́kọ̀ Ọlábísí ti ń ṣe òbí irú ẹ̀bà. Kò má ní sí wàhálà kan. Bọ́kọ̀ Àdùnní ti ń ṣe òbí irú ẹ̀bà. Kò má ní sí wàhálà kan.
olórí ẹgbẹ́ Yorùbá tennis club ọkọ Lábísí aládùn ni alága ẹgbẹ́ Yorùbá tennis club ọkọ Lábísí aládùn ni bàbá Dóyin Sọ́lá láwọn mímí Gaspar ọkọ aládùn ni sáàmà mú fàájì lọ sáàmà mú fàájì lọ Yorùbá tennis club wọn wálé yẹ o bàbá Dóyin Sọ́lá ẹni wájú ní rẹ̀. Àdùnní Ọlábísí Àdùnní Adéńkọ́ ẹ̀jẹ̀ ń ro lórí ẹgbẹ́ Lady Wings pátápátá ẹ̀jẹ̀ ń radùn ní Ọlábísí Àdùnní Adé aládùn ní ìmọ̀ ẹ̀rọ bọ́ ṣe ń jó sákárà tó báyà kẹlẹ́ yìí ò mọ̀ ń jó bọ́ ṣe ń jójó Yusuf Olatunji aládùn ní ìmùlẹ̀ Ọlábísí ẹ̀fàdùn ní lárùn sílẹ̀ abalẹ̀ dára kó dẹ̀ nìkan Ọlábísí ẹ̀fàdùn ní lárùn sílẹ̀ abalẹ̀ dára kó dẹ̀ nìkan gbogbo èèyàn ló ròyìn àdùn gẹ́gẹ́ bó ṣe lẹ́wà yìí tó Ọlábísí gbogbo èèyàn ló ròyìn àdùn ní ohun tó bá ire kọjá Lady Wings ẹ̀fàdùn ní lọ́rùn sílẹ̀ abalẹ̀ dára kó dẹ̀ nìkan. Ọlọ́run mi ṣẹ́gbórin tí mo kọ fún Ọlábísí ṣẹ́gbórin tí mo kọ fún yèyé o tí mo kọ fún lórí tí mo kọ fún lórí láàfin o Ọlọ́run mímí Gaspar ó yá máa tuntun kọ mo ní ẹ̀fàdùn ní lọ́rùn sílẹ̀ abalẹ̀ dára kó dẹ̀ nìkan aya Gaspar ẹ̀fàdùn ní lọ́rùn sílẹ̀ abalẹ̀ dára kó dẹ̀ nìkan gbogbo èèyàn ló ròyìn àdùn gẹ́gẹ́ bó ṣe lẹ́wà yìí tó aya Gaspar gbogbo èèyàn ló ròyìn àdùn tó bá ti rè kọjá ẹ̀fàdùn ní lọ́rùn sílẹ̀ abalẹ̀ dára kó dẹ̀ kò mọ́ dà láti kékeré wa o lọ́wọ́ màmá ẹ̀ Ọlábísí kọ́mọ ó dá láti kékeré wa o lọ́wọ́ bàbá ẹ̀ ló mọ̀ wá. Bàbá ló ràn ó ìyá ló mọ̀ wọ́ ìtọ́jú. Bàbá ló ràn ó ìyá ló mọ̀ wọ́ ìtọ́jú. Ẹwà tọ́lọ́run fàdùn níyó ìyá àdùn ní ṣe púpọ̀ ń bẹ̀ o bàbá àdùn ní ṣe púpọ̀ ń bẹ̀ o Ọlọ́run mi tún ṣe púpọ̀ ń bẹ̀ o Gaspar mi tún ṣe púpọ̀ ń bẹ̀ o Ọlọ́run ọba kù jẹ́ tó fàdùn ní aláìlà máa wulẹ̀ Martins máa wulẹ̀ bàmí gbẹ́sẹ̀ lẹ́kùn máa wulẹ̀ Chairman Island Club ẹ̀ máa wulẹ̀ Ọlásọdé Àyìnlá máa wulẹ̀ Jagunmọ́lú máa wulẹ̀ Akínrọ́gùn máa wulẹ̀ Bọ́bátolú máa wulẹ̀ Sábà wulẹ̀ gbẹ́sẹ̀ lẹ́kùn máa wulẹ̀ gbẹ́sẹ̀ lẹ́kùn gbogbo ìlú Èkó máa wulẹ̀ mọ̀gùn yóò mi lọ́kọ̀ mọ́rùn òdìlé o àríjẹ̀ máa lè má ní ṣe mọ̀gùn yóò mi lọ́kọ̀ mọ́rùn òdìlé o àríjẹ̀ máa lè Babátúndé ṣùgbọ́n máa wá òòsà kẹ́kẹ́ mo múre mo bàbá jà mo múre ṣùgbọ́n máa wá mo sá kẹ́kẹ́ mo múre mo bàbá jà mo múre di ọ̀pẹ mi tìtì bó ṣe ṣọ́bà mọ́wọ́
pàgì lágbá kan o bàbá túndé òjò pa mí o má pa ọ̀làhùn mi o àwọn ṣọ́bà mọ́wọ́ rẹ̀ orí ti gbé ẹ̀ dé ijó ní ijó ladies wings pátápátá lady wings abẹ́fẹ́ máa lọ ni lady wings ó yẹ wá jòjò bàbá lẹ́gbàá ọba orin ọlábísí mi gaspa lólórí olórí ẹgbẹ́ lady wings pátápátá sista olúwa tó èèyàn ṣàdúwẹ́ ọlábísí màládùn ni. Aya gaspa lólórí o aya olórí ọkọ olórí ẹ bá mi tọ́jú sí mami Damasio dá o ẹ jẹ́ kí n fojú kan màmá mi aya bàbá Jídé oníkèékì ara ayọ̀lá Jídé màmá mi kan Sùnbọ̀ mi Damasio mi kan. Sùnbọ̀ mi Damasio mi kan sísá àgbẹ̀bí pátá gbogbo ìmọ̀kẹ́ ò ẹ ṣeun ẹkù náà ó bàbá lẹ́gbà ó sísá gbogbo ọlá ẹ̀ṣẹ̀ àdúgbò ẹ̀ṣẹ̀ máa ṣoṣo sísá ọmọ mi ní ìdádù ẹkù náà ẹ̀jẹ̀ máa ṣe ní mẹ́lọ́mẹ́lọ́ kìràkìtà kọ́lérè tiwa o jẹ́lẹ̀kẹ̀lẹ̀ rẹ̀ yóò sùn fún mi. bí mo bá jọ̀wọ́ Ọlátúnjí bá mi kú kálẹ̀ o Aláàjì Gani o. Ọládẹ́dẹ́ ó bàbá mi ni ọmọ alájà tí ó sì láyé mọ́ ọmọ sì fà tó lọ sọ́run ọ̀run ẹ̀rẹ́. ọmọ alájà sì fáwọn mi o. Àjíkà ni o, àdúgà ni o, bàbá mi. Ọmọ òkú ṣàkà ńlẹ́ òjìdé. Bàrí sísá táyé lolú adé olúwa ó bàbá mi. Aláàjì Akímù mi ọmọ Àǹjọ́láyà o olólùfẹ́ mi ní ẹ̀gbọ́n mi ní bàbá mi ní Akímù mi. ó ṣe bẹ̀bẹ̀ Fọlátúnjí bàbá lẹ́gbàá ọkọ Táíwò èjì rẹ̀ dùn jẹ́ bí Òyìnlákì o. ọkọ Táíwò mi Àǹjọ́lá bàbá Fàìsà Ọ̀làhùn mi bàbá Fàìsà Ọ̀làrẹ̀wájú Akímù mi. Àjí Gani ibi àṣírí tí mo bọ̀ tá ẹ bá mọ̀ ní ẹ̀ ó lè tó. Ibi àṣírí tí mo bọ̀ tá ẹ bá mọ̀ ní ẹ̀ ó lè tó. Ó lè tó ibi àṣírí tí mo bọ̀ tá ẹ bá mọ̀ ní ẹ̀ ó lè tó. Ẹ bá mi kí Bọ́lájí ọmọ Fálẹ́gàn. Ọmọ Fálẹ́gàn mi ò. Bọ́lájí ẹ̀gbọ́n mi
olólùfẹ́ Abideen Olatunji. Òkú ìtọ́jú Ọlátúnjí ọmọ Fánágàn Abọ́lájí òkú bíi ire. Gbogbo ẹ̀yin tó ń fẹ́ wá, ẹ̀yin tó ń fẹ́ wá gbogbo yín ò níyàn kú o. Dídí ẹ̀yin tó ń fẹ́ wá, tó ń fẹ́ wá gbogbo yín ò níyàn kú o. Àyìnlá gbẹ́sẹ̀ lẹ́kùn Ọlásọdé. Ṣíàmẹ́ Island Club gbogbo Èkó pátá gbogbo Nàìjíríà. Àyìnlá làlágà àwọn àmàtísì mi. Àkànní ọmọ Thomas. Àkànní mi Thomas mi o. Balẹ̀ gèdègèdè. Òbí ń jà ará lódò. Ọmọ olúbísí ọmọ ẹranko yáyò. Bámi Babátúndé Adéníjì. Bámi Babátúndé Adéníjì àtẹlẹ o látàwùrọ̀ ẹ̀ bá mi kí ló dé. Babátúndé ọmọdé níjì ọmọọba. Mo ń bọ̀ wá kọrin bàbá ẹ̀ fún. Aláàjì Surajudeen mi Lawali. Chairman Èkó Club of Lagos gbogbo Nàìjíríà pátápátá. Gbogbo lédọ̀wọ́ yín gbogbo. Yorùbá Tennis Club láwà lónìí o. Aṣọ́dún Iléyá pẹ̀lú Sakara night àkú ọdún àtúnṣe Sakara. Sakara night àtún wọ́n ṣọ́dún Iléyá. Wọ́n ránṣẹ́ sí Abideen Olatunji. Wọ́n pè mí wọ́n bàbá lẹ́gbà o. Ọba Sakara eléré ńlá. Àkànní mi Thomas. Balẹ̀ gèdègèdè. Òbí ìjà ọmọ olúbísí. Ọmọ ẹranko yáyò. Ayé tapá lọ omi jò òkú ẹ lọ. Mo ń bọ̀ wá bàbá mi. Ọ̀rọ̀ pọ̀ lẹ́ tá a máa sọ àjà Ọlátúnjí. Aláàjì Síkírù Ọlájídé. Ọkọ̀ ara lóyìn. Khalid nílùú London. Bàbá Lasbat nílùú London ẹ ṣe àdúgbò. Bàbá Lasbat nílùú London ẹ ṣe àdúgbò o. Ká má ṣe ni ẹlọ́mẹ̀lọ́. Ọ̀pẹ́ ṣe yìí bọ̀ọ̀sùn ẹ̀gbọ́n mi. Ọ̀pẹ́ ṣe yìí bọ̀ọ̀sùn mi.
Barrister Táyé Lolúwadé Olúwa wa o. Former SSG Ògùn State pátápátá Ìbíkúnlé Amọ̀sùn kọ́ o. Barrister mo fẹ́ rán yín létí ọjọ́ kan o. Tá pàdé láàfin Aláké. Kùsìdánwò. 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 Kulumbe. 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 Akọni mi tọmọ ìgúnnú kó lóhùn kí mo bá wọn dókè ó lóhùn kí mo bá wọn dókè kẹrin ìgúnnú kó lóhùn kí mo bá wọn dókè kẹrin wọn náà bàbá kan lànà mo rò mo fẹ́ rìn tàgbà fèlè ìgbàlù. Akọni ẹlẹ́wù yín tẹ̀ máa ṣá o. Ẹlẹ́wù yín tẹ̀ máa ṣá ogun náà. Ẹlẹ́wù yín tẹ̀ máa ṣá ogun náà. Ẹlẹ́wù wọn tó máa ṣá o. Ẹlẹ́wù yín tẹ̀ máa ṣá ogun náà. Ayọ̀dèjì kò léwu. Ẹ̀yin lẹ́ni dáàzó, Akọni kan ní dáàzó, kò lè wúwẹ́ tó bá ṣá, kò lè wúwẹ́ tó bá ṣá, kò lè wúwẹ́ tó bá ṣá, Akọni dáàzó, ẹ lè wúwẹ́ tó bá ṣá, kò lè wúwẹ́ tó bá ṣá, ṣáwó ògùnú. Ẹ̀yin kankan ní dáàsó èlé wá tó bá ṣá ogun nù. Ara wá wá o. Ara wá wá o. Ara wá wá kìlọ̀ fọmọ tápà. Ara wá wá o. Ara wá wá kìlọ̀ fọmọ. Ó fẹ́ aráyé ó fẹ́ mi kò Akọni tí wọ́n tàn mọ́ ẹ ti ṣàlùbáríkà o. Tí wọ́n tàn mọ́ ẹ ti ṣàlùbáríkà. Abíọ́dún tí wọ́n tàn rẹ̀ ti ṣàlùbáríkà o. Tí wọ́n tàn mọ́ ẹ ti ṣàlùbáríkà. Ṣìdánbó. Ṣìdánbó Ṣìdánbó Abíọ́dún Ṣìdánbó tọmọ sí Ṣìdánbó Abíọ́dún wá àbí ò wá Abíọ́dún wá àbí ò wá ó wá àbí ò wá Àyìnlá wá àbí ò wá o Lásàndé wá àbí ò wá o. Akọni wá bí ó wá, Fáyọ̀mí wá bí ó wá, Ọlátúnbọ̀sún wá bí ó wá o, Babátúndé wá bí ó wá, Babátúndé wá bí ó wá, Káṣílókun wá bí ó wá, Omiṣore wá bí ó wá o, wá bí ó wá. Anjọ́lá yá wá bí ó wá o, Ọpẹ́ ṣe yí wá bí ó wá o, ó wá bí ó wá o, Barrister Adéolúwa wá bí ó wá o, ìlú Èkó ìlú Èkó Prince Owó ìlú Èkó.
àtọ̀hún rìn wá wọ́n mọ́ra wọn. Ìlú Èkó ìlú Èkó ìlú Èkó ìlú Èkó ìlú Èkó àmọ́ra wa àwọn àtọ̀hún rìn wá wọ́n mọ́ra wọn. Ó ń ṣe mí ní ìbálòkà ní ìbálòkà. Ó ń ṣe mí ní ìbolówó ara mi o. Ìlú Èkó ìlú Tajudeen fọwọ́wẹ̀. Ìlú Èkó ìlú Èkó ìlú Èkó àmọ́ra wa àtọ̀hún rìn wá mọ́ra wa. Praise Tajudeen mi. Forward, ọmọ ẹ̀sìn lọ́kùn mi o. Praise Tajudeen ni. Fọwọ́wẹ́ ọmọ ẹ̀sìn lókun bàbá ni. Àdó ló kọ́kọ́ ìjọba Èkó. Àdó ló kọ́kọ́ ìjọba Èkó. Ọba ní Kàbárù. Ẹ̀sìn lókun. Ẹ̀sìn lókun. Àdó ló kọ́kọ́ ìjọba Èkó. Tajudeen mi fọwọ́wẹ́. Wọ́n ní fọ wẹ́wẹ́ fọ wẹ́wẹ́ sí lógún. Fọ wẹ́wẹ́ olórí ẹbí rèé o. Bàjíkì of Lagos. Bàjíkì gbogbo àjìràn ojòmú àjìràn. Bàjíkì ojòmú lásẹ̀ gbogbo àjìràn ó dọ̀wọ́ ẹ̀ o. Gbogbo ojòmú àjìràn ò ní bàjẹ́ àmì. Olórí ẹbí ọmọ ẹ̀sìn lókun. Ẹ̀gbọ́n sínétọ̀ wá sí ẹ̀sìn lókun. Mo ṣe rẹ́kọ̀dù kan fún Ọlátúnjí. Ìgbà tó ń fẹ́ jẹ́ sínétọ̀ Ọlátúnjí. Bẹ́ẹ̀ bá ti rí wọn o, ẹ jíṣẹ́ mi fún wọn o. Kẹlọ́ra Abideen Ọlátúnjí. Sínétọ̀ wá sí ẹ̀sìn lókun ìwò gbogbo pátá. Olórí ẹbí ilé náà ò ní bàjẹ́ lórí ẹ̀ o. Kò bàjẹ́ lórí àwọn bàbá o. Bọ̀rọ̀ kìíní gbogbo òkè gbogbo community ọ̀dọ̀ ẹ̀ o. Kò tó fi ìyàn ìjòyè bọ̀rọ̀ kìíní. Ó láti lówó lọ́wọ́, ó láti ìrìṣe. Bọ̀rọ̀ kìíní rèé o. Olórí ẹbí ẹ̀sìn lókun ní gbogbo òjòwò àjìrán. Ìyẹn gbogbo ìlàṣẹ pátápátá. Gbogbo Èkó fẹ́ dira. Gbogbo òjòwò àjìrán ò ní bàjẹ́ o. Àdó ló jọba Èkó. Àdó ló kọ́kọ́ jọba Èkó. Ọba ní Kàbárù. Ọba ní Kàbárù. Ẹ̀sìn lókun. Ológun kùsèrè. Adélé àjọsùn. Ẹ̀sìn lókun. Déwú ojú lárí. Ọba lólùwọlé.
ọba làkìtóyè kò sọ́kọ̀ mú róhùn folú ọba dòsúnmú ọba lóye kan ọba lẹ́sù gbàyè ọba fálòlú Abideen Olatunji èní ni bàbá tún ṣọjọ́ bí ó kú oríire bàmí Aláàjì Ganiu Ọládèjì wọ́n náwó ọjọ́ bí wọ́n náwó ọdún tuntun wọ́n ná fún ẹ olórí ẹbí ọmọ ẹ̀sìn lókun ó kú oríire fọ́ wẹ́wẹ́ wọ́n ní òrùn wẹ́wẹ́ wọ́n ní oge wẹ́wẹ́ ó kú oríire congratulations èmi á ṣe púpọ̀ ọdún láyé o happy birthday to you many happy returns for wẹ́wẹ́ happy birthday to you happy birthday to you Tajudeen happy birthday to you many happy returns for wẹ́wẹ́ happy birthday to you for wẹ́wẹ́ happy birthday to you many happy returns happy birthday to you for wẹ́wẹ́ happy birthday to you ọmọ ẹ̀sìn lókun happy birthday to you many happy returns ẹ̀mí á ṣe púpọ̀ àmín ẹ̀mí á ṣe púpọ̀ ẹ̀mí á ṣe púpọ̀ Aláàjì Ganiu náà wò pẹ̀rẹ̀sì náà wò Ganiu Ọládèjì ọmọ Àjàṣì Fàwà bàbá Abideen Aláàjì Ganiu Aláàjì Ganiu àwọ̀ àtọ̀bà tẹ̀lé o àwọ̀ àtọ̀bà tẹ̀lé o àwọ̀ bí ọmọ Fàdípẹ̀ o àwọn ọmọ onífẹ́ àbúrẹ́. Happy birthday to you happy birthday to you olórí ẹbí happy birthday to you many happy returns olórí ẹbí ṣọjọ́ wọn bí ẹ many happy returns happy to you happy birthday to you many happy returns Sàràkí ṣọjọ́ bí ẹ ṣọjọ́ bí ẹ Sàràkí Adéènì gbogbo etí ọ̀sà Sàràkí Adéènì Sàràkí Adéènì gbogbo etí ọ̀sà ó ń ṣọjọ́ bí èmi ẹ̀ á ṣe púpọ̀ Tajudeen ni ó máa ṣe wá ẹ kí Tajudeen ẹ ṣeun fọ́ wẹ́wẹ́ Tajudeen tiwa ni Tajudeen tiwa ni Sàràkí Adéènì gbogbo etí ọ̀sán dánwò ẹ̀ o bàbá Adéènì Sàràkí Adéènì bàbá Adéènì bájí kí gbogbo àjìrán gbogbo àjìrán ọjọ́ mú ìlàṣẹ ọjọ́ mú gbogbo ìlàṣẹ olórí ẹbí ọ̀mẹ́sìn lókun ẹ̀gbọ́n àdúrà Wàsíù ẹ̀gbọ́n sínétọ̀ Wàsíù ẹ̀sìn lókun olórí ẹbí ọmọ ẹ̀sìn lókun ọmọ ẹ̀sìn lókun Tajudeen ni mi máa ṣe wá congratulations àmín congratulations ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ Ọlátúnbọ̀sùn náà wò ẹ́ o Adédàmọ́lá mi Adédàmọ́lá dòsùn mi wọ́n náwó Tajudeen wọ́n náwó Tajudeen social náwó Tajudeen social secretary náwó Taju wọ́n náwó Taju olórí ẹbí fọwẹ́wẹ́ mi kìlẹ̀ fọwẹ́wẹ́ kìlẹ̀ fọwẹ́wẹ́ kìlẹ̀ fọwẹ́wẹ́ kìlẹ̀ fọwẹ́wẹ́ Tajudeen Tajudeen
ọmọ ẹ̀sìn lókun òkú oríire kéwù là ń fọ́ wẹ́wẹ́ kéwù là ń fọ́ wẹ́wẹ́ àmì kéwù là wà ń fọ́ wẹ́wẹ́ ẹ̀jẹ̀ Jésù Yínká Balógun Yínká Balógun 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 olórí ẹbí tèmi di méjì Tajudeen tiẹ̀ di méjì má gbowó ọjọ́ mi yẹn má tún gbowó sí ilé tọ̀sí má gbowó lórí ẹbí má gbowó lórí ẹbí má gbowó olóye bàbá olóye bàbá Adini bàbá. Owó ọjọ́ bí dá o owó oríire owó oríire owó oríire owó. Owó sínétọ̀ owó lórí ẹbí ọmọ ẹ̀sìn lókun ọmọ ẹ̀sìn lókun ọmọ ọba ẹwà ọmọ ọba ẹwà ọmọ ọba bóbìnrin bá kọ́ ní owó lè kọ́ ní bóbìnrin bá kọ́ owó lè kọ́ ní ọmọ ẹ̀sìn lókun máa bá lọ ọmọ ẹ̀sìn lókun ó ń ṣọjọ́ bí ẹ o Tajudeen 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 onítìjú mi admiral onítìjú mi admiral onítìjú wa admiral onítìjú wa wọ́n náwó Tajudeen wọ́n tún náwó Abideen gbogbo ìlàkí gbogbo ìlàkí admiral onítìjú wa onítìjú wa wọ́n ń jójó Abideen wọ́n náwó Tajudeen Tájú ọmọ ẹ̀sìn lókun ó ń ṣọjọ́ bí ẹ fọwẹ́wẹ́ mi Tájú fọwẹ́wẹ́ mi Tájú Ògúnṣágà wò Tajudeen Ògúnṣágà ó yà wò Tajudeen àkúrú yẹjọ́ ojoojó Abideen ojoojó Abideen Yusufu mi bàbá orin ojoojó Yusufu ojoojó Yusufu ẹ̀sìn lókun olórí ẹbí wọn bàbá Adini bàbá Adini bọ̀rọ̀ kí ni gbogbo òjò mú lájìrán gbogbo ẹ̀dọ́wọ́ ẹ̀ o bàjí kiri bàjí kiri owó oríire Sàràkí Adini gbogbo etí ọ̀sàgbádá òun ni gbogbo etí ọ̀sàgbádá òun ni Sàràkí Adini Sàràkí Adini gbogbo ọjọ́ mú ní láṣẹ o ọjọ́ mú ní láṣẹ o àkúrú yẹjú mi bá mi yà Tajudeen yà Tajudeen fídíò yìí máa sẹ́ndí ẹ̀ sí máa fún yín ní tomorrow òjò mú yín láṣẹ Ògúnṣágà wò Tajudeen ẹ wò Tajudeen Omiṣore ẹ wò Tajudeen Fayab ẹ wò Tajudeen wọ́n jójó Yusufu oṣù ọjọ́ bí ẹ o ọmọ ẹ̀sìn lókun olórí ẹbí ẹ̀sìn lókun.
mo ti rẹ̀rìn yó mo ti rẹ̀rìn yó ẹ wo Tajudeen ẹ wo Tajudeen Ju12 ẹ wo ọmọ Ju12 ọmọ Ju12 ọmọ democracy day Tajudeen ẹ wo lórí ẹbí ọmọ ẹ̀sìn lókun ọmọ ẹ̀sìn lókun máa jí kí gbogbo àjìrán ọjọ́ bóyá láṣẹ ọjọ́ bóyá láṣẹ sára kí Adini gbogbo etí ọ̀sán pátá gbogbo etí ọ̀sán pátá ẹ tọ́jú Tajudeen ẹ tọ́jú Tajudeen ẹ tọ́jú Tajudeen ẹ̀gbọ́n Senator wá sí wò Senator wá sí wò Senator wá sí wò rún wẹ́wẹ́ ṣá wẹ́wẹ́ ó yá gé wẹ́wẹ́ ó yá fọ́ wẹ́wẹ́ ó ń fọ́ Jobidini lẹ́sọ̀ ọmọ Ju12 ó yá fọ́ wẹ́wẹ́ ó yá fọ́ wẹ́wẹ́ mo dúpẹ́ Tajudeen ó fi ìfẹ́ hàn sí mi ó fi ìfẹ́ hàn sí mi ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé congratulations amen congratulations long life and prosperity long life and prosperity Tajudeen mi ọmọ ẹ̀sìn lógún. ọmọọba okú oríire ìgbà dúdú kan ni èmi wá ń ṣàdúrà fún ẹ lọ́jọ́ òní o pẹ̀mí ẹ̀ ó ṣe púpọ̀ ọdún láyé Ju12 democracy day lọ́jọ́ òní o gbogbo wa ń protest. Mo dúpẹ́ Tajudeen ọmọ ọba o prince ọmọ ọba ìsìlọ́kùnrin gbogbo Èkó pátápátá ó kù náà Tajudeen mi ò ṣeun gbogbo ìmọ̀ kí ó ẹ ṣeun Fayab director màdàgọ̀jọ̀gọ̀jọ̀ ẹ̀gbọ́n. Àjíbọ́lá máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan o Àjíbọ́lá ẹ̀gbọ́n mi ni ọkọ Aminatu Àjọkẹ́ Adé bàbá Kúnlé olóríire ọmọ ni bàbá Olúwaṣẹ́gun ẹ̀gbọ́n mi ni owó bàbá dá mi lọ́la ẹ̀gbọ́n mi. Bàbá ọmọ Bọ́lájí aláṣẹ Fayab proof of company Fayab oil and gas Fayab hotel bá mi tọ́jú ẹ̀gbọ́n mi bá mi tọ́jú ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọlásùnkàn mi Ọlásùnkàn mi Ahmed mi ọmọ mi ṣoore ọkọ̀ alájà bá sì ra tu owó bàbá tó yìí Ọ̀tún Balógun gbogbo Ifẹ̀ pátápátá ọmọ onífẹ̀ẹ́ àbúrò ọmọ dádewó rẹ̀ mọ́ o. Ọmọ olódò kan ò tèrèrè omisko ọmọ olódò kan ò sàràrà èyí tó ṣàwérèké o
tó dá ìkúlé ọ̀sìn ilẹ̀ tó dá bàtà tó dá ìkúlé olúfẹ́ tó dá bàtà.